Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa ipa kú bójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò èmi ọmọ yín náà ni. Olólùfẹ́ yín Dr. Zabby ayé ọpẹ́ yọ ṣe ọlọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ àwọn yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Yorùbá ni mí, Yorùbá ni irun mi, no going back òun la wà. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọjọ́ òní ti wà. Nǹkan ń ṣẹlẹ̀ ní dúníyà o, nǹkan ń ṣẹlẹ̀ nílé ayé. Mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi, mo ní nǹkan tí mo mọ̀, ìwọ ò mọ̀, nǹkan tẹ́yin mọ̀, èmi náà ò mọ̀. Ó bá pọ̀ mọ́ 90 years, tó bá ti wọnú sáré wọn máa kọ́gbọ́n ni. Àwọn kan wà tó jẹ́ wípé wọn ò gbọ́n rárá, wọ́n máa ń sọ pé àwọn ti gbọ́n because wọn ò ní dúró láti lè gbọ́ àmọ̀ràn tẹlòmíì. Èyí táwọn bá sọ yẹn gangan làwọn fẹ́ jẹ́ kó ṣẹ. Ẹ bá jẹ́ 1,000, ẹ bá jẹ́ 10,000 bẹ́ẹ̀ tó rántí nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin tó kù ẹ ní làákàyè kankan bó ṣe lè wù kó mọ̀. Àwọn làwọn ní àpájúdé, àwọn làwọn mọ̀ nǹkan, àwọn làwọn mọ̀ gbọ́ everything tán. Àwọn ìran kan wà bẹ́ẹ̀. Nǹkan tí mo mọ̀ ẹ mọ̀, nǹkan tẹ́yin náà mọ̀ èmi náà ò mọ̀. Eléyìí náà máa ń pè ní pé it shock you. Tẹ́ bá dé ọjà nísìnyí, tá bá dé ọjà, òyìnbó ò dàbí dúdú o. Ẹ jẹ́ ká máa wo nǹkan tó ń kọ sí ara nǹkan tá bá fẹ́ rà, ká máa wo dáadáa, ká máa gbé reading glasses wa, ká máa gbé rìn, ká máa mú sọ́wọ́, ká máa kà dáadáa, especially nínú ìlú òyìnbó yìí. Mi mọ̀ bóyá ẹ̀yin ti gbọ́ o, bóyá ẹ tí ì gbọ́ o. Nínú ìlú òyìnbó yìí, ibi tọ́rọ̀ ilẹ̀ yìí tó ń lọ, oh my God, èmi nìkan kọ́ ni máa gbọ́. Bọ́ kí n tó wọnú yẹn lọ, kí n tó gbé wá fún yín, mi ò ní gbà wá lákòókò. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sórí ọ̀rọ̀ protest tó ń bọ̀ yìí. Yorùbá Nation, àwa kọ́ la organize ọ̀rọ̀ protest tó fẹ́ ṣe. Ní káwọn ọmọ wa máa lọ. Oníkálukú ló ní right at this time around, at this time of the day, at this moment tá a wà nínú ẹ̀ yìí. Gbogbo wa la ní pálí Nàìjíríà pálí lọ́wọ́. Tó bá dé point of entry nsìn, tó bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀, tó bá lọ́mọ Yorùbá ni ẹ́, wọ́n yìí máa béèrè torí pé kan ti stamp ẹ̀. Ẹ jẹ́ ká fact lèmi máa sọ. Torí mo mọ̀ pé àwọn èèyàn lèmi máa ń bá sọ̀rọ̀ èrò kọ́. Kò ń ṣe dandan pé bóyá ó dìgbà téèyàn 10,000, 5,000 bá wò mí. No, ó bá jẹ́ èèyàn 200 lásán ni, bọ̀ kéèyàn sọ̀rọ̀ tó máa rí nǹkan kan láti dìmú nínú ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé àwọn tí mo ń bá sọ̀rọ̀ onílàákàyè ni wọn, àwọn tó gbọ́n jù mí lọ, àwọn ni mo ń bá sọ̀rọ̀ lórí ìkànnì. God bless you. Àwọn ọmọ tó bá fẹ́ lọ kó má wọṣọ Yorùbá Nation lọ, kó má lọ máa lọgun Chief Sunday Igboho ṣá, owó bàbá Dami, no. Bàbá Akíntóyè, bàbá o, no. Ẹ̀tọ́ wa ni láti lọ. Torí ìyàn, wàhálà, ìdààmú. Tó bá yẹ pé ó kàn wá bíi tàwọn UK ni, a mọ ìdí tó ń jẹ́ fi wọ́n nínú UK. A mọ ìdí tó ń jẹ́ fi wọ́n káàkiri Europe. A mọ ìdí tó ń jẹ́ fi wọ́n l'Amẹ́ríkà. Ìdí wo ló ń jẹ́ fi wọ́n ní Nàìjíríà? Nǹkan tá à ń fàyọ nìyẹn. Torí ẹ̀tọ́ ni láti lè fi èrò inú hàn, bọ́ ibo ló fẹ́ já sí àwa ò mọ̀. Tó ti yé yín. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ information kan pass yìí náà. Ká kọ́kọ́ gbọ́ information yìí. A kàn fẹ́ pass information yẹn ni o. The main program tá fẹ́ lọ fún mi ò tiẹ̀ ní máa pẹ́ torí mo fẹ́ kẹ́ bá mi máa pín ètò mi. Please and please kẹ́ dẹ̀ máa fi comment sílẹ̀. Mo mọ̀ pé tá bá ti wà lórí 30 something minutes mi rò pa pẹ́ nìyí. Now, ẹ jẹ́ ká sáré lọ gbọ́. Possible kẹ́yìn máa ti gbọ́. Kémi ti gbọ́, ó dẹ̀ possible kẹ́yìn ti gbọ́. Kó jẹ́ pé mi ṣẹ̀ṣẹ̀ máa rí ni. Ọ̀ká lè fi ṣọwọ́ sí àwọn èèyàn titi wa láti lè mọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Because information yìí èmi ò fi bẹ́ẹ̀ náà ṣó ti yé yín láti èèyàn ò lè sọ wípé rọ́ ni, mi ò lè sọ wípé òtítọ́ ni.
but ojú alákàn fi ń ṣọrí òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ máa bá mi ká lọ ẹ fìdílé nǹkan tàbí kẹ wá nǹkan fìdílé. God bless you. My brother, good morning. Please, I'm going to make this message as brief as possible. It's concerning this 29th, July 29th protest that is coming up. You know the work I do. I'm a military man, okay, and I'm just sharing this. I'm just sharing this to you because you're my friend, at least right from time, okay. You see this protest that is coming up. I want you to know that majority of we, the military, I'm sending you this message regards the status you posted that the military should stay away and all of that. My brother, majority of us in the military, in this Nigerian military, both police, army, navy, air force, in fact all the paramilitaries, we are solidly behind this protest. You know why? Because the hardship is even affecting all of us. You understand me? So it is insane for any military man to be ordered to kill innocent protesters. You understand me? Please, I want you, you know me very well. I can never take such order, even as a military man. I can never ever take such order. I should go and kill. When don't I have civilians as family? When my family members are civilians, I should go and kill them. What if another military man kill my family members where they are? You understand me? So please, I don't know how you're going to send this message to WhatsApp groups. You know, we as military, we cannot partake in any protest because Cap 820 covers us. That is our constitution. Cap 820, it covers us. We cannot partake in any protests. You understand me? So if you are protesting and you see any military guy, please, any military man with gun, please, I beg of you, it is not to harm innocent protesters. Although our youth, they allow the government, this bad government, to use us in hijacking the protest, start fight, unnecessary fight anyway. Please, I beg of you, if you tell your people, tell all the civilians that are coming out for this protest, nobody should come with anything like weapon, no knife, no stick, no gun. I know a lot of civilians now like this now, they get their personal weapon. Please, no weapon of any kind. You know why? Because even as a military man, like me now, on that very day, we will be posted, deployed out for peace. Nobody can order me like this to kill anybody. We are to maintain peace and stability of that protest. Now, while we are there, we see one or two crazy people who call themselves protesters coming. If they go and you see somebody coming towards you with a what is it called, a stick. Do you know that stick can kill somebody? There is a place that will hit you with just one hit with a stick and you are gone, brother. You will not be alive again to fire that your gun. That's right. You understand me? So you will not say because I'm carrying a stick, I will go with anger close to a military man to attack him, and he will not fire me because I am carrying a stick. No, my brother. He himself wants to stay alive for his family too. But please, if everybody comes out with placard, right? This government is bad, brother. We know. You know I cannot post this voice note that I am sending to you. I cannot post, but you as a civilian, you can send it to any group you like. You understand me? Please tell them, no, but let us come out. The military, I know in this country, a lot of people hate the military so much. See, let me tell you, in every organization there are bad eggs. Even in religious gatherings, there are bad heads. In any organization, there are bad, civil organization, public places, anywhere, there are bad eggs. Even in the police, that you think police is the most corrupt organization, you never see anything. They are bad eggs, and they are still good people. They are still good people, my brother. Even among the civilians, among the youths. Okay, who will the government, with all those politicians, who will they use to hijack the protest? Is it not the youths? Those are the bad eggs. You understand me? So I am not here to defend any military. It is my organization. But what I'm telling you, bros, we still have good people. There is no way protesters will come out peacefully and protest against this bad government of the day. And any sane military will go out. They don't ponder military man in the mad. You know, you can never, even now your colleagues go deal with you. You understand me? So please, my brother. Now, a washing campaign lọ wípé àwọn bàbá wa ní kẹ́ lọ láti lọ pariwo Yorùbá nation.
wọn ò ní kẹ́ lọ ẹ bàbá Bánjí Akíntóyè ẹ pẹ́ fún wa níbi tán ti lọ ṣe àmọ́ àwọn tán gbé rálì sílẹ̀ àwọn rálì tí a máa ń ní kán jáde fún a máa ń mọ àwọn wo náà late ibo náà ti fẹ́ lọ ṣe rálì àwọn wo náà máa lead rálì yẹn kí ni preparation tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ ta náà máa pè gbogbo everything la máa ń mọ̀ nípa ẹ̀ la máa mọ báwo ni ìgbésẹ̀ yẹn báwo ló ṣe lọ sí irú eléyà mọ̀ nǹkan kan bẹ̀ o please and please ẹ bá wa share sí orí àwọn group ní kẹ́ má lọ ẹ̀tọ́ yín ni now kó tó di wípé a máa lọ ìkẹta yẹn tí mo sọ fún yín òní máa gbé wálé lẹ́ẹ̀kẹta àníta ló kù tá fẹ́ finú tán gẹ́gẹ́ bí mo sọ fún yín pé mi ò ní jẹ́ kó pẹ́ bó ṣe lè wọ́n pọ̀ mọ́ ó possible kẹ́yìn tí ó dẹ̀ possible kẹ́ má ì tí ì rí ta la fẹ́ dúró dè ta la máa sá fún lórí ọ̀rọ̀ Nàìjíríà instruction léyìí ti kọjá bẹ́ẹ̀ aburú tó ti wà láàrin ìlú gan bọ̀ tí wọ́n bá ta bá dá dúró òfin tuntun ilẹ̀ tuntun nǹkan tuntun òun ló lè ràn wá lọ́wọ́ ẹ máa bá mi ká lọ. That shall never end. You see this particular police officer, this one is down there put on leg chain. So this man they buy in colleagues, they carry gun, go they sell am. Anytime when they come out, go for duty. He go talk say they don't attack them, he go buy them, carry their weapon, carry and go sell. Now as he stand like this, God don't catch him and in cop don't fool. See the syndicates weighing with them. They follow, they perpetrate all this kind of evil. Where we say they when they thief. As a police officer for that matter, make una watch the video. I beg Mona share this video. Make other police officer too. Make them learn from this one. Well, Baba wani kakan wani yayi wanki. This one dangerous, man. They want to break the net cap here. So that this way will not come as aṣọ uniform ló wọ̀ lọ́rùn yẹn o ta ló wá fẹ́ dúró dè ta ló fẹ́ sá fún ta ló máa dúró dè ta ló máa sá fún ìgbà tó jẹ́ wípé ẹni tó jọ lọ sí duty òun ló máa tún fìbọn pa àwọn ọlọ́pàá ẹgbẹ́ tó máa gba ìbọn lọ́wọ́ wọn tó máa lọ tà á. Kí ló lè fà á? Ẹ bá mi dáhùn ní comment section gbogbo ẹ̀kọ́ lèmi mọ̀ tán. Ṣé níbi tí a bá ilé ayé ìlú yẹn tán bá dé kò ń ṣe ọlọ́pàá nìkan o kò ń ṣe ọlọ́pàá nìkan gbogbo wọn pátápátá ni tán bá láwọn gba nǹkan kan lọ́wọ́ olè gan máa pín mọ́ra wọn lọ́wọ́ ni wọ́n máa padà tún lọ tún tà. Ọlọ́pàá a mọ̀ pé gbogbo wọn kọ́ ọ bọ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tá a wà yìí láti máa lọ bí 50% tán nírú ẹ̀ lọ́wọ́. Ta la máa dúró dè ta la fẹ́ sá fún? Àwọn kan ní tẹ́ bá gba Yorùbá nation náà ó máa yàtọ̀ náà máa wà ńbẹ̀ because a ti kọ́gbọ́n a ti learn. Àwọn bìrìtìkó ṣé àwọn bìrìtìkó àwọn Dublin Ireland ṣọ́n dá dúró ni wọ́n kọ́gbọ́n lára wọn wọ́n máa wá wò tíyẹ̀tì náà ó sì níbi tó kù sí bó kò lè tó ìgbà tó bá jẹ́ wípé gbogbo wọn jọ wà papọ̀ yẹn
wọ́n ti mójútó nǹkan tiwọn, wọ́n ti mójútó ọrọ̀ ajé wọn, wọ́n ti mójútó àwọn èèyàn wọn, wọ́n ti mọ òfin táwọn máa ṣe tó yàtọ̀ sófin ti ibi táwọn ti kúrò, òfin tó jọra. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn gbà tẹ́ bá gbà tán náà ẹ̀yin ọmọ Yorùbá, òfin là ń sọ. Ọlọ́run là ń parọ́ mọ́ ní Nàìjíríà, àtẹ̀lófin. Òyìnbó tẹ̀lófin, òyìnbó tẹ̀lófin. Kò ń ṣe pé àwọn náà kì í rú òfin o, wọ́n ń rú òfin, bọ̀ wọ́n mọ̀ pé tán bá rúfin, tán bá mú àwọn, kò sí go and come. Bọ̀ ní Nàìjíríà tó bá rú òfin, tó bá mú ọ̀yàn tó bá lówó lọ́wọ́, wàá jẹ àjẹgbé ẹ̀, wàá momi sí, ẹ rí ọmọ tán mú táwọn ọlọ́pàá mú sínú mọ́tò tó ń sọ fún wọn, tó tún sọ fọ́lọ́pàá tó mú pé tóun bá dé, òun máa tó dé, tóun bá dẹ̀ bá ẹ̀, òun máa pa ẹ́ ni. Ìgbà tó jẹ́ pé wọ́n bá mólè sí police station, kí àwọn tán lọ jẹ́ complainer kán tó délé, wọ́n máa ti fi olè sílẹ̀, olè ló tún máa threaten wọn ládùúgbò. That is Nigeria for you. Kò lè rí bẹ́ẹ̀ sẹ́, a máa wọ Yorùbá nation máa rí bákan náà. Kí lè ayé kúkú parẹ́ ni? Kò possible o, torí pé a ti kọ́gbọ́n, ìyà dẹ̀ ti pọ̀. Ẹni tí ìyà ò bá tí jẹ, òun ni ò ní mọ báwo lè fẹ́ handle nǹkan. Now nísìnyí, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ṣé mo sọ fún yín, tá bá lọ sí supermarket, ká mú ìgò wa jáde wá, ká máa kọ nǹkan tó wà lára ẹ̀. Kò ní pẹ́ o. Mo ti sún síwájú díẹ̀, bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ná kí n wá ṣàlàyé. Ẹ ṣé gan ni. God bless you. Scenic of drives. High fences, barbed wire, security lights. It's a bit like a prison. What next? Machine gun tower? Listen, I wouldn't even be surprised. Hello? Yeah. It's Greg Wallace. I've got an appointment. I'm the bald bloke off the telly with the glasses. I couldn't wait to see the mysteries that lay inside. How do you solve the cost of living crisis with engineered human meat? It sounds like magic. And this is where the magic happens. The Good Harvest processing plant has been up and running for over 8 months. It contains both industrial and clinical operations on a site the size of 4 football pitches. Hey, are you Mick? I certainly am. Pleased to meet you, Greg. Very good to meet you. I'm here to learn. Right, come this way and I'll show you how it all works. I want to see everything. Oh, you will. Mick Ross oversees the production line and is in charge of over 60 full-time staff who engineer roughly 50,000 steaks every day. So come on then, Mick. How on earth do you grow human meat? I want to introduce you to our nutrient vat. Hello, nutrient vat. Greg Wallace, telepresenter. Ẹran ènìyàn ló ń pààkì yẹn. Ẹran ara ènìyàn ló ń pààkì. Nǹkan á béèrè pé báwo lẹ̀yin ṣe máa ń gẹ̀tì ẹ̀ tẹ́ fi máa ń tà sórí igbá. Now, ẹ máa bá mi ká lọ. Your job is? Well, what its job is, it processes thin slices of tissue in a nutrient-rich mix, which you see here, and then cells start to grow. So over a 24-hour period, these will slowly fuse together into one great big, what we call a cake. So you're telling me that is human flesh? Exactly. But why human meat? Why not animal meat? That's a very good question. We've got centuries of knowledge of human medicine at our side. We know more about humans than we do about animals. So we've mastered engineering human cells to make these structured flavours and sinews that we expect from the flavours of steaks we eat. Good Harvest encourages people who need the income to sign up, select their own extraction site and get paid within the week. You expect to be feeding the nation with this. You're going to need a lot of donors. Well, it's well in demand, and we've got a lot of people coming forwards, because the other great thing about it, it's an opportunity to be paid. Would you ever consider donating yourself? Yeah, maybe I would. I mean, I may have to. My bills are as high as anybody else's. You know, I've got a young family, I've got a daughter to feed, so... And would you feed your family human steaks? Oh, yes, most definitely. Already have.
After the donor's tissue samples are placed in the nutrient vat, they're stimulated with electrodes and left to grow at 40 degrees centigrade at the proving bay. So, Greg, after a few hours, this is what we're left with. Whoa! No way! Mate, that's the biggest chunk of meat I've ever seen. I mean, scientifically, that's amazing. But in terms of food, that is stunning. It is incredible, isn't it? That is stunning. Look at it. This 30-kilogram protein cake will be cut into nearly 100 steaks, and it's all been grown from the cells of just one person. So maybe you'll give me a hand to lift it out. There we go. 1, 2, 3, that's it. Whoa! My stomach is Right, now turning. we're going to take it over onto the resting board. There we go. Wow. This must be a relatively new process. It is. I mean, under EU law, we couldn't possibly operate machines like this due to legislation. But thankfully, now we're out. We can harvest people and we can pay them for their flesh. So what happens to this now? Right, well, this will either be cut into steaks or it'll go off and be processed for sausages, burgers, you name it. You can do anything with it. Proper space age, isn't it? This It is. meet me up, Scotty. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí lady yẹn sọ níbẹ̀rẹ̀. When I tell you that I am sick and tired of England, I mean that, bruv. Because take a look at this. England fídíò yìí mo ti ní lọ́wọ́ iṣẹ́ tó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà kò ń ṣe England nìkan ló ti ń ṣẹlẹ̀. Mo rí fídíò yẹn ó dàbí pé mo wá lọ search fún un. Mi ò rántí dáadáa mọ́ bọ̀ mo rí fídíò kó tó di pé ìbọ̀ fídíò yẹn ò dàbí irú eléyìí ṣe mọ̀ pé wọ́n dìde lọ sí company tó ń ṣe ni bọ̀ fún fídíò yìí wọ́n gé ni fún fídíò yẹn mo ní because wọ́n ṣe interview yẹn wípé báwo làwọn èèyàn báwo lọ́n ṣe máa ń donate ara àwọn ọdítà kó tó di pọ́n kú náà máa ti sọ pé òkè o àwọn ò mind wípé kan wọ́n máa ti sọ wípé òkè owó nǹkan tó ship níṣẹ́ ọdítà but at the end of the day ẹ wo nǹkan tó fẹ́ fi máa tà fi ṣe sausage fi ṣe this fi ṣe sticker fi ṣe stick oh my God. Ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ṣe rí pé ó ti kọjá bẹ́ẹ̀ báyìí tó bá lọ sí restaurant nsìn o kàn lè order stick anyhow o. Mo rántí pé bóyá èyí tí mo lọ lẹ́nu ìjọba mẹ́ta bóyá o ò lè order anyhow o sausage gan ò lè order anyhow o Ọlọ́run o. Bọ́ ibi tó òyìnbó máa wà ní pé tó bá lọ sí supermarket bọ̀ èèyàn ò lè sọ pẹ̀lú restaurant because restaurant ò lè rí láti sọ pé o fẹ́ ka nǹkan tó wà ń bẹ̀. Understand ṣe but tó bá jẹ́ supermarket ni because àwọn gba license ẹ̀ ni tí wọ́n bá fẹ́ tà jáde síta wọ́n máa ti kọ́ síbẹ̀ pé òkè nǹkan táwọn fi ṣẹlẹ̀ lẹ̀. But tó bá ship ju ẹran lọ tẹ bá tẹ̀ rí níbẹ̀rẹ̀ àwọn sọ wípé torí gbogbo nǹkan tó wọ́n òun ló fà á. Tó bá máa ta òun tó bá ship ju ẹran lọ àwọn ẹlòmíì tán níbi tó ti jẹ́ wípé tàbí ẹ̀gbọ́n rí ni táwọn China tó máa ń mú eku nínú kinní wọn náà tó máa ń ṣe tó máa ń sè tó dẹ̀ ní kọ́ síbẹ̀ pé eku náà ń jẹ àìmọye àwọn tó ń mú nínú UK yìí. Abẹ́ ẹ̀gbọ́n mi ni ẹ bá mi fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ náà báwo lẹ ṣe rí sí kí lẹ rò sí báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín. Another dimension leléyìí o eléyìí lè kéńkà o eléyìí tìkì gan o this one tìkì o this one ṣe kí ni ó tìkì bàjẹ́ téèyàn bá fẹ́ wọ anywhere ẹ̀ ń sì máa wò nǹkan tó fẹ́ rà la ojú ẹ sílẹ̀ tó bá tún délé má sọ receipt nù tá bá wá lọ sí restaurant àwa kan báyìí tá láìkí restaurant láti máa lọ once in a while pẹ̀lú family gbogbo àwọn èmi ní buffet nǹkan kan bẹ́ẹ̀ yẹn èèyàn láti wà very 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 careful sí very very careful everywhere láti ń rí ẹja onírọ́bà kinní kan àti ẹ̀mọ́ ibi tó wà ń lọ àmọ́ bí ó ń lọ kò yé wa sí
Now lórí ọ̀rọ̀ protest tó ń sọ tó ń ṣe lọ́wọ́ protest tó ń ṣe lọ́wọ́ àwa Yorùbá nation kò lọ́wọ́ nínú ẹ̀. Protest tó ń bọ̀ ní ending of this month July yìí Yorùbá nation kò lọ́wọ́ nínú ẹ̀. Ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa jẹ́ kó dé ibi tó yẹ kó dé. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé àkókò jẹ́ ọjọ́ ṣeré gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa wípé ẹ má jẹ́ ká ṣe iyèméjì lórí ibi tá a dúró sí. Anybody tó bá campaign kankan fún wa, ẹni ọkàn wa ti balẹ̀ lórí Yorùbá nation. Àmọ̀gbà tó jẹ́ ni bó a mọ̀ pé ó máa tó wa lọ́wọ́, ó dẹ̀ máa tó wa lẹ́nu, ó máa jẹ́ àjẹmọ́nú wa. Ẹ má jẹ́ ká máa ṣe yìí ká máa doubt. Rome is not built in a day. Ó máa rí bẹ́ẹ̀ torí wípé àti ìṣe nǹkan yẹn rí. Bẹ́ẹ̀ tá ti wá dúró sí i, táwọn èèyàn ti mọ̀ wá mọ́, tá dẹ̀ mọ̀ wípé a ti ní percentage lórí ẹ̀, ṣó ti yé yín sìn, ẹ jẹ́ ká dúró pẹ̀lú ẹ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. No going back ni. Yorùbá nation, no going back. Orí ẹ̀ la dúró sí. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú ò ní tì wá. Eléyìí kì ó, this one ti kì ó. Oní okó á di wípé wọ́n ti wá ń léèyàn sí orí igbá báyìí. Eléyìí tíìkì. Ẹ bá wa share kó délé kó dóko. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́yin máa kọ́kọ́ darapọ̀ mọ́ wa. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì Dr. Zabby's Talk Show. Ayé ọpẹ́ yọ, ṣó yọ lọ́dọ̀ tí náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Ẹ̀yin tẹ́ bá ti mọ platform wa kejì tá a fi ṣe backup lórí Àjùlọ TV. Platform yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ wípé nǹkan tá à ń sọ ń bẹ àfẹ́dàpọ̀ mọ́ bíbá yìí ni. Bọ̀ á tún fi ṣe wípé òkè ká fi kún eléyìí in case of incasity because YouTube ń sìn trust wọn mọ́. Ṣọ́rọ̀ mi ti yé yín. Àjùlọ TV ẹ bá wa lọ subscribe so that anytime tó bá load anything síbẹ̀ ẹ lè máa rí notification. God bless you. One love. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú ò ní tì wá. Ẹ̀yin ni màá máa rí, èmi náà lè máa rí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. No going back láwa o. Yorùbá nation, no going back. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó kó tó di wípé a máa tẹ̀síwájú. Bye for now. One love. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters. Fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tì kankan nínú. Pẹ̀lú ǹtẹ̀ NAFDAC. S2 Aba Bitters. Ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí ra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.